òbíbí òbíbí gbàgede ìmọ̀ TV gbàgede ìmọ̀ TV níbi wọ́n ti ń dábìí ẹ̀dùn tí wọ́n ń rọ̀ bí òwú gbàgede ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábìí ẹ̀dùn tá ń rọ̀ bí òwú gbàgede ìmọ̀ TV gbàgede ìmọ̀ TV ọgbọ́n ń bẹ òye ń bẹ ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní gbàgede ìmọ̀ TV ẹ máa wò ẹ máa gbọ́. mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa wípé a kú ojúmọ́ o a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ ọ̀sẹ̀ yóò sàn wá sówó sàn wá sọmọ sàn wá ṣàìkú baálé ọ̀rọ̀ lágbára olódò ọba òkè wọn ò ní kéde kú wa lọ́sẹ̀ yìí lágbára ọlọ́run ọba gbogbo wọn a sì dáwọ́lé lọ́sẹ̀ yìí yóò padà yọrí sí rere pẹ̀lú ògo ọlọ́run ẹ wá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ àjọjẹ gbádùn ọ̀rọ̀ tó lọ tá a tún gbédé lónìí yá tó ṣẹlẹ̀ ni pé àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n jẹ́ gbòógì sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn ni wọ́n tún kóra wọn jọ gẹ́gẹ́ bí ìṣesí tá a máa ń rí wọ́n tún ti kóra wọn jọ wọ́n tún ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ wá kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ àjọ lọ darapọ̀ mọ́ wọn kájọ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. Àríọlá Abraham Love JP mo sick díẹ̀ ẹni mo dẹ̀ ń lọ ní on 21st of January 2025 ní nǹkan bí aago mọ́kànlá àárọ̀ mo jáde síta pé kí n lọ ra oúnjẹ méjì ọ̀dà street ẹni mo dẹ̀ ṣe ń lọ ní kábíyèsí olórílé mo gbọ́ ìwọ wá ń bí ìwọ wá ń bí mo dẹ̀ wẹ̀ mo rí pé tinted glass blue nígbà tí mi ò dẹ̀ mo wá ń lọ ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni o wá wind down mo ní kábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹ wà bẹ́ẹ̀ tẹ́ ń pè mí mo wá sáré mo sáré lọ bá wọn pé kí n èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gbá etí mi then bó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní driver ẹ̀ kúkúrú báyìí ìyẹn náà ń lù mí then lúkò sí ẹ̀ ìyẹn náà ń lù mí kí ni mo ṣe arákùnrin kan wá ń bọ̀ ládùúgbò ó jẹ́ young man tó mọ gbogbo wa ìyẹn wá ní bàbá ẹ dọ̀bálẹ̀ fún bàbá ẹ dọ̀bálẹ̀ fún mo ṣe wá dọ̀bálẹ̀ ni pé bẹ́ẹ̀ tẹ ní dọ̀bálẹ̀ kí ni mo ṣe mo ti jọwọ́ náà nìyẹn pé kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ dẹ̀ mọ̀ pé ò ń lù mí mo ní kábíyèsí ẹ dẹ̀ mọ̀ pé ara mi ò yá o gbogbo last year ẹ rí i pé ara mi ò yá o bẹ́ẹ̀ ṣe ń lù mí ara mi ò mà yá bí mo ṣe sọ fún mi pé ara mi ò mà yá olóhùn òun á tó bá kú wọn á kà lọ rí ẹ dànù síbẹ̀ yẹn àìmọye irú ẹ̀ pé ṣé o mọ̀ nígbà tí mo wà lórí ìdọ̀bálẹ̀ ṣé o mọ̀ wípé gbogbo ọlọ́pàá lọ sí ẹnìwé gbogbo ọlọ́pàá Nàìjíríà yóò wà lọ́wọ́ òun then kò sí kò sí tó lè ṣe then bó ṣe túnbẹ̀ sí ṣépè fáwọn ọmọ mi nìyẹn ṣépè kàn ṣépè burúkú. alálẹ̀ fò ní pín ẹ̀ jákèjádé rédè tó bá gbẹ̀yàn rẹ̀. aṣẹ́gun mo sọ ni agba alálẹ̀ fò àdìbí àṣẹwẹ́ o ò ní jèrè ọmọ o ò ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀mù ẹ wọn náà máa rọ lọ́wọ́ wọn o máa fọ́ lójú o máa fọ́ lójú mi o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ ara ẹ̀. o ní gbèjẹ kó bọ̀ tako gbèjẹ lójú mi o ṣe pé kí lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ̀ ta lójú mi kó wá sọ. kí ni tá à ń pè ní ipò ọba ganlẹ̀ Yorùbá torí pé bàbá yìí lo àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó nípa tó dẹ̀ ṣe kìmí tó yẹ kí àwọn ará ìlú tó yẹ kí wọ́n kíyèsí ṣùgbọ́n kí ni tá à ń pè ní ipò ọba gan gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ Yorùbá tí ẹ sì jẹ́ akọ̀ròyìn kí ni tá à ń pè ní ipò ọba. Ó ṣe ni láàánú
pé kó tó di wípé wọ́n gbé adé lé púpọ̀ nínú àwọn ọba wa nílẹ̀ Yorùbá lórí, èyí tó jẹ́ ìtàn tó yẹ kí wọ́n rọ́ wọn wọn ò rọ́ wọn. Ó sì tún bani nínú jẹ́ púpọ̀ wípé púpọ̀ nínú wọn kì í wá ẹ̀yìn wò láti wò wípé ipò tí àwọn wà yìí kí ni ìtumọ̀ ẹ̀ lánàá, ipò táwọn wà yìí kí ni ìtumọ̀ ẹ̀ lónìí, ǹjẹ́ báwọn bá dẹ̀ ṣe hùwà nípò táwọn wà yìí kí ni yóò dà fún àwọn tí wọ́n bá ń bọ̀ lọ́la. Ó ṣeni láàánú pé púpọ̀ nínú wọn kì í ronú bẹ́ẹ̀ jinlẹ̀. Ipò ọba a máa ń ṣì í pè nínú àwùjọ tòní, mi ò lè sọ lánàá o, ṣùgbọ́n ipò ọba lónìí ò ní agbára kankan nínú, sẹrimóníà ni. Ipò wípé ká máa fi iyì síbẹ̀ wípé nígbà kan rí a kì í ṣe ẹranko, gẹ́gẹ́ bí èèyàn a ní àkóso ara wa, a ní bá a ṣe ń ṣètò ìjọba láàrin ara wa kí èèbó tó dé. Ipò ọba ló ń rán wa létí wípé tóyìnbó bá dé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé ẹranko ni wọ́n gbà tá a débẹ̀, wọn ò tiẹ̀ ní wọ́n ń fò lórí igi kan sórí igi kan bí ọ̀bọ ni. Ipò ọba òun ni ipò tó ń rán wa létí wípé ṣáájú kó tó di wípé àgbàdo dé, nǹkan kan ladìyẹ ń jẹ. Nígbà òyìnbó kọ́kọ́ dé sọ́dọ̀ àwọn ará apá àríwá wa lọ́hùn nílẹ̀ Haúsá, tí wọ́n rí àwọn ètò àkóso wọn wípé ẹ̀sìn wà lára àwọn nǹkan tó tẹ orí àwọn èèyàn wọ̀nyí ba, wọ́n sì bọ̀wọ̀ fún àwọn ọba wọn. Wọn ò pé dípò káwọn máa bá àwọn èèyàn wọ̀nyí jà, káwọn máa bá wọn jà ní gbogbo ìgbà, kí làwọn lè ṣe táwọn bá tẹ orí ọba ba, tó jẹ́ wípé ọba ló ń gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ àwọn aráàlú fáwọn. Ogun ò ní sí bọ̀rọ̀bọ̀rọ̀, àwọn aráàlú á sì faradà wípé ṣebí ara olórí àwọn náà ni ẹni táwọn ń san ṣákọ́lẹ̀ fún tẹ́lẹ̀ náà làwọn sì ń san fún, so òun ló ń jábọ̀ fún àwọn ọ̀gá rẹ̀ tó jẹ́ èèbó. So bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wá èyí táwọn olóyìnbó ń pè ní indirect rule, wọ́n dán wò lọ́dọ̀ wa ń bí, ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ dín agbára ipò ọba kù. Ipò ọba ò yàtọ̀ sí ipò gómìnà, ipò pírẹsidẹ̀ǹtì láwùjọ ibì kan. So kó tó di ìgbà tó di pé èèbó dé tí wọ́n tẹrí wọn ba, tó di wípé ọba ń dúró gẹ́gẹ́ bí alárinà láàrin aráàlú àti àwọn èèbó tí wọ́n fẹ́ gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ wa, tí wọ́n fẹ́ gba okun wa, tí wọ́n fẹ́ gba agbára lọ́wọ́ wa, tí wọ́n fẹ́ lo àkókò àti ọrọ̀ wa fún ìdàgbàsókè orílẹ̀-èdè tiwọn lọ́hùn. So ìgbà tó di wípé àwọn ọba bọ́ sí pòsíṣàn yẹn tá a sì kọ́kọ́ ń dá wọn dúró díẹ̀díẹ̀, ibẹ̀ lágbára wọn ti ń dínkù. Lónìí tá a wà yìí, ipò ọba, ipò sẹrimóní ẹni tí ò ní agbára kan lọ́wọ́, ipò ẹni tó jẹ́ pé ipò àmbásádọ̀ àṣà tán máa sọ wípé lágbájá báyìí o, ọmọ ìlú báyìí ni, o mọ ọba wọn ni, olórí àṣà báyìí ni, báyìí lọba wọn ṣe é hùwà, báyìí lọba wọn ṣe é ṣe, tá a máa fi sọ pé aráàlú wọn o, ìwà wọn rèé, àṣà wọn rèé, ìwàsí wọn rèé, bí wọ́n ṣe máa ń ṣe ni, èèyàn tútù ni wọ́n o, wọn kì í ṣe èèyàn burúkú o, wọn ìgbẹ́fẹ́, wọn ìṣọ̀lẹ o. So ọba ló dúró gẹ́gẹ́ bí àmbásádọ̀ ìran ẹ̀yà wa nílẹ̀ Yorùbá lónìí. Ipò ọba nìyẹn, ipò mọ́dẹ́lì ni. tí látẹ̀kùn jọ rẹ̀ yóò sọ pé ọ̀rẹ́ ni onídàtẹ̀kùn rẹ̀ onídà fún ẹ̀pọ̀ rẹ̀ kú náà a máa sí ẹnìkan kò ní mọ̀. Ẹjọba lẹ ẹrú wa. Ẹjọba lẹ tá a bá sì wò ní ti ọmọ bíbí wọn àgbà bàbá yìí yóò ju ọba yìí lọ ní ti ọmọ bíbí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí orin Sànyádé kan sọ pé ó ní bó sọmọdé ló dádé, ó ní ká ṣe kábíyèsí fún, ká fi ìdọ̀bálẹ̀ ha, ó ní bó ṣàgbàlagbà, ó ní ká dọ̀bálẹ̀, ká máa wí pé orí aládé mo ṣe bá kí adé kò pẹ̀lú rí. Mo rò pé òun náà ni tí bàbá yìí, ọwọ́ àti àpọ́nlé tí bàbá yìí tó fún ọba yìí. Ṣùgbọ́n àwọn gbólóhùn kan jáde lẹ́nu ọba wípé máa pa ọ́, máa sin ọ́, ẹnikẹ́ni ò sì ní mà. Gbólóhùn àkọ́kọ́ pé máa pa ọ́, máa sin ọ́, ẹnikẹ́ni ò sì ní mà. Ojú wo lẹ́yìn fi wo gbólóhùn yẹn pọ̀ tá a máa mú, ojú wo lẹ́yìn fi wo irú gbólóhùn bẹ́ẹ̀ sí ọba aládé, sí ìjòyè ẹ̀ ní gbangba? Torí gbólóhùn yẹn pọ̀, a máa mú ní ọ̀kan ni pé máa pa ọ́, á sin ọ́, ẹnikẹ́ni ò sì ní mà. Ẹ ṣeun. Wọ́n ó pa ọ́, Yorùbá ní níbi tí wọ́n ó pa ọ́ wà, ibẹ̀ náà ni wọ́n ó là ọ́ wà. So wọ́n ó pa ọ́, wọ́n ó sin ọ́,
ẹnìkankan ò ní mọ̀ sí. Ọ̀nà méjì nìyẹn pín sí. Ṣé mọ̀ pé bàbá kò sí bá a ṣe fẹ́ pé orí iṣu tó jóná tí a ò ní padà sọ̀rọ̀ sí kò sí bá a ṣe ṣe tá ò ní sọ̀rọ̀ kan ìkòkò tó ṣe iṣu tó jóná yẹn bó ṣe padà wá di wípé iṣu jóná lé lórí. So gẹ́gẹ́ bí àwùjọ àkọ́kọ́ orí ẹ̀ nípa wípé ìjẹ́ ìdúró àṣà pé kéèyàn ó fi tọmọlúàbí ṣe nǹkan ó wà nínú tó yẹ ká rí lára ọba. Kò yẹ ká bá ọba nípò ẹni tó ń sọ irú ọ̀rọ̀ báyìí láéláé. Kò yẹ ká bá a bẹ́ẹ̀. Láyé ijọ́hun àná ó tiẹ̀ níkan tí mo gbọ́ rí nínú ìgbà tá à ń ṣe àgbéyẹ̀wò àwọn ìwé ìtàn Yorùbá tí wọ́n ti sọ̀rọ̀ nípa ọba kan tó sọ nǹkan kan pé Aláàfin ni pàápàá ọba yẹn sọ wípé ó ní igi kan tán fọwọ́ gbá lọ́yọ̀ọ́ nínú ọjà Akẹ̀sán. Aláàfin wá ní igi yìí àwọn kan sọ wípé àwọn Ọ̀yọ́mèsì wọ́n ní igi táwọn wò yìí kó tó di wípé igi yìí ó kú ó lè ṣọgọ́rùn-ún ọdún láyé. Ṣùgbọ́n Aláàfin yìí gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa wọ́n ní ó dà kó ti fi nǹkan kan sí ọwọ́ ó wá fọwọ́ gbá igi yẹn. Igi tẹ̀mí wò yìí kò lè ṣe ọdún kan ọdún méjì ni wọn rántí dáadáa tó. Igi ọ̀hún sì gbẹ láàrin ọdún kan lóòótọ́. Fún wípé ọba sọ ọ̀rọ̀ yìí lásán ó dẹ̀ fojú hàn bíi wípé ó ń dàbí epo ọba ti ń lágbára ju ìlú lọ. Wọ́n ní láti sọ fún ọba náà pé kó wọlé kó lọ ṣe bí àgbà. So ó fi hàn wípé nínú àṣà wa àti kátẹ̀ tó mú wípé ọ̀rọ̀ àwùjọ pé òfin gbọdọ̀ káyàn lọ́wọ́ kò láti fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ kalẹ̀ jáde nínú àwùjọ. Ká kọ́kọ́ mu nínú àṣà tiwa ná ipò ẹni tó bá ti wà nípò aṣáájú ọ̀rọ̀ tó le. tí n bá gbọ́ yín dáadáa ẹ jẹ́ kí n tí n bá gbọ́ yín dáadáa ẹ sọ wípé ní ayé àtijọ́ gẹ́gẹ́ bí nígbà tí ẹ ń ṣe ìwádìí ìtàn Yorùbá ẹ bá pàdé wípé ọba kan lọ́yọ̀ọ́ àti àwọn Ọ̀yọ́mèsì wọ́n jókòó wọ́n ń sọ̀rọ̀ wọ́n wá sọ wípé igi ọdán yìí wọ́n ní yóò lo 100 ọdún láyé ṣùgbọ́n ọba wa ní igi ọ̀hún ò lè lò ju ọdún 2 lọ. Láàárín ọdún 2 lóòótọ́ igi ọ̀hún sì gbẹ. Wọ́n dẹ̀ ní kí ọba kó lọ ṣe bí àgbàlagbà ṣe torí pé tó bá pàṣẹ ìlú yóò múlẹ̀ yẹn ni pé ó ti ní agbára ju ìlú lọ. Ẹ jẹ́ kí ẹ tẹ̀síwájú ẹ ṣeun. Ẹ bá mi tẹ̀síwájú. Yes sir. So nínú àṣà níwọ̀nba èyí tá a sọ yìí okay mo gbọ́ yín. Nínú àṣà ìwọ̀nba tá a sọ yìí fi hàn wípé ẹni tó bá wà nípò aṣáájú kò gbọ́dọ̀ jọ ẹni tó jẹ́ pé kò ṣeé súnmọ́, kò gbọ́dọ̀ jọ bí alágbára tó lè ba nǹkan jẹ́ torí bàbá tó bá lè ba ayé ọmọ jẹ́ ọmọ kéékèèké a máa sá fún. Ẹni a bá sì pè lọ́ba ó ti kúrò ní bàbá alé lásán ó ti kúrò ní bàbá alẹ̀ ó ti di bàbá gbogbo ìlú ó ti dọkọ gbogbo ìlú. Kò gbọ́dọ̀ le débi wípé yóò ṣòro láti súnmọ́, kò gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ó máa le láti bá sọ̀rọ̀. Ńgbà ọba bá wá lè máa sọrú ọ̀rọ̀ wípé màá pa ẹ́ màá sin ẹ́ ẹnìkankan ò sì ní mọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ti bọ́ sípò bó láti pè á lè súnmọ́ àwọn alálẹ̀ tó ráàmọ̀ wọn a ò rí wọn. Ẹni tá a tún mọ̀ pé igbákejì òrìṣà tá a lè súnmọ́ tó bá ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ó ti fọ́ ìlú ó ti ba ìlú jẹ́. Ìwọ̀nba ìyẹn lásán pàápàá ó ti tó ń tà ń sọ torí ẹ̀ wípé kọ́ba kó máa lọ kó kúrò lóyè. Ó ti tó ń tà ń torí ẹ̀ sọ pé kọ́ba kúrò lóyè sí. Ṣùgbọ́n ká bá yẹn kúrò nípa wípé bóyá kò sí àṣà tó dúró déédéé mọ́ torí irú ọba bẹ́ẹ̀ yẹn ó yẹ kí wọ́n ti rọ̀ ọ́ lóyè kílẹ̀ ọjọ́ yẹn tó ṣú tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ti jáde sáyé táwọn èèyàn sì gbọ́ ọba yẹn yẹ kó ti kúrò lórí oyè. Now àwa bá bẹ́ẹ̀ ìyẹn kọjá lọ ẹnìkankan ò gbọ́ sí a ṣe wípé a fi òfin gbé wípé ká gbójú pò ń bẹ́ẹ̀ pé àṣà ti bàjẹ́ oríṣiríṣi nǹkan ti dàrú ká wá bọ́ sípò òfin tó yẹ kó kọ́kọ́
ká fojú fò dá wípé àṣà ti bàjẹ́. Irú ọjọ́ kejì ló ti yẹ káwọn ọmọ ìlú yẹn kí wọ́n ti kọ́kọ́ já ewé lórí lọ sáàfin wípé àwọn ò fẹ́ ọba kúrò lóyè mọ́. Bàbá máa ń kọ ọmọ tọmọ bá ṣìwàwù tó bá kọjá àyè pátápátá wípé ìwà tèmi kọ́ nìwọ ọmọ yìí ń wù yìí, ìwọ ọmọ àlè ló ń wù yìí, mo kọ́ ọ lọ́mọ. Bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ní ìlú lè kọ ọba burúkú dànù wípé irú ọba yìí kì í ṣe ìwà aráàlú yìí ló ń wù yìí, á kọ ọba yìí dànù kó kúrò lóyè. So gbogbo yòówù tí wọ́n bá ń sọ nísìnyí tí wọ́n bá ń fà á lọ fà á bọ̀ ń tán wọn máa sọ ní wípé ọba orílẹ̀ kinní kan òun ni wọ́n mú dé ẹ̀wọ̀n bẹ̀ òun ni wọ́n ń sọ̀rọ̀ burúkú sí bẹ̀ yẹn, orúkọ ìlú máa wà lára ẹ̀. Kó tó di pẹ́ sí yẹn délẹ̀ ló yẹ kí ìlú fúnra wọn ti ṣe ohun tó yẹ kí wọ́n ó ṣe, ṣùgbọ́n ká gbé tì wípé nǹkan ti bàjẹ́, bó ṣe tọ́ ò sí mọ́ bó ṣe gbà ló kù. Ká wá bọ́ sórí òfin tó yẹ kó dúró gẹ́gẹ́ bíi tánàdí, tó yẹ kó ṣe àfàró fún ẹni tó bá fẹ́ ṣìṣe nínú àwùjọ, tó jẹ́ pé o mọ̀ pé tó o bá fẹ́ ṣìwàwù báyìí òfin á gbé ẹ gẹ́gẹ́ bí ọba, tá a dẹ̀ mọ̀ pé kò sí agbára kankan lọ́wọ́ ọba mọ́ àfi tí ó kù ńlẹ̀ yìí. So ohun tó ń fà á tó fi ń rí bẹ́ẹ̀, àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa tó jẹ́ wípé òfin ò kárí gbogbo wa mọ́, ẹnìkan kàn lè déédéé ṣe agbára lò tẹ́nìkan ò sì ní bí. Ní nǹkan bíi ṣọ́dún yìí ni àbọ̀dún tó kọjá, wọn ò rántí dáadáa mọ́ bóyá 2023 ni àbí 2022, ọ̀rọ̀ ọmọkùnrin olórin yìí Mohbad tó ní àwọn kan ń lépa ẹ̀mí òun, ó sì kọ̀wé sí iléeṣẹ́ ọlọ́pàá nígbà náà. Bẹ́ẹ̀ ni ó kọ̀wé sí iléeṣẹ́ ọlọ́pàá nígbà náà pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ o, àwọn kan láwọn ó pa òun o, nǹkan kan ò sì ní í ṣẹlẹ̀, ẹnìkan ò ní gbọ́ nǹkan kan, ẹnìkan ò ní rí wọn mú, ẹjọ́ ọ̀hún á dàrú ni. Ó kọ̀wé sí iléeṣẹ́ ọlọ́pàá, ṣùgbọ́n ó ṣe ni láàánú lónìí Mohbad kú ikú tí ò ṣe é ṣàlàyé, a ò sì lè ríbi tú u sí. Ọ̀rọ̀ kú Mohbad ọ̀hún ta ni wọ́n rí fi jófin fún un, ǹjẹ́ àlàyé gbé e lónìí? So normally irú nǹkan bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ lè má lákápá lórí àwọn ọlọ́pàá, irú ọba bẹ́ẹ̀ lè má ní kápá láti ṣe gbogbo nǹkan tó ń sọ kó jẹ́ kó kàn fọ́nu ni. Ṣùgbọ́n perception tí iléeṣẹ́ ọlọ́pàá, ojú ìwòye tí wọ́n fi ra wọn hàn sí, tí òfin àwùjọ wa fi rẹ̀ hàn sí, ó fira hàn bí ajá tí ò léyín tó lè fi bùyàn jẹ, tó jẹ́ pé ẹni bá lágbára ló lè lò ó. Kì í ṣe ọ̀rọ̀ wípé òfin lè gbé lágbájá ó lè gbé tàmẹ̀dù, òfin wá dàbí ìgbà tó lájú apá kan tó dì kan ni. Bó o bá lágbára tó o bá ṣe tó, òun ló ṣe lè fara rẹ̀ wípé ọba nìkan kọ́ ló ń lò ó, aráwọn aṣòfin, aráwọn amòfin gan pàápàá tí wọ́n ń ṣìwàwù bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé kì í ṣe pé kò sí bẹ́ẹ̀ l'Amẹ́ríkà, kì í ṣe pé kò sí bẹ́ẹ̀ ní ilẹ̀ àràbù lọ́dọ̀ yín lọ́hùn yẹn ń bẹ̀ náà, kì í ṣe pé kò sí káàkiri àgbáyé. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé tí ojú òfin sọ òun ni wípé bá yòówù kó rí, ohun yòówù kẹ́nikẹ́ni ṣe, bẹ́ẹ̀ nìkan bá kú áùtù díẹ̀ débi gbòǹgbò pé kí ló pa á, báwo ló ṣe kú, kí ni ikú tó pa á, ọ̀nà wo ló gbà kú, báwo lẹlòmíì ò ṣe ní kú báyìí. Tí ò bá ti sí àrídájú bẹ́ẹ̀ nínú àwùjọ, irú ọ̀rọ̀ báyìí á máa wáyé. Mo rí láìpẹ́ yìí tí wọ́n ní wọ́n ti àrẹ́sì ọba ọ̀hún, ẹnìkan ò lè sọ pé òun ló ń lọ ọlọ́pàá. Àìmọye ẹjọ́ tó ti lọ bẹ́ẹ̀ tó ti bàjẹ́ tó jẹ́ pé lábẹ́lẹ̀ ni tí ò jáde sáyé, tí wọn ò rí opportunity wípé kí ìwé ìròyìn ńlá bíi Punch ó gbé wọn sáyé, tí ọ̀rọ̀ sì kú bẹ́ẹ̀ tí wọ́n pamọ́ dànù ńkọ́, níbo ni ká fi tiwọn sí? So irú nǹkan bẹ́ẹ̀ òun ló ń bí àwọn nǹkan wọ̀nyí. Àṣà ti bàjẹ́, àwùjọ tòní náà ò sì ṣarare, ohun tó ń fà tó fi ń lọ bẹ́ẹ̀ nìyí. Ṣọ́ba ni àbíbálẹ̀. Tí mo retí ni pé mo fẹ́ rún ẹlẹ́wọ̀n, máa rún ẹlẹ́wọ̀n. Mo tí mo kó ọfọyè lọ ẹ ṣe ọlọ́pàá máa rún ẹlẹ́wọ̀n. Ṣé baálẹ̀ ni Wàsíù? Èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. Ṣé baálẹ̀ ni Wàsíù? Ṣé baálẹ̀ ni Wàsíù? Kẹ́ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún toko, ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀ fọ yìí, ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí, tó bá yẹ kéésì mi alálẹ̀ fọ ní gbè. Ó máa sì kú ọmọ ní, ó máa fi àjọlé ayé ni láti àti tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí. Arígbọ́ pọ́lọ́pàá lọ́ba òun náà kó tó di pé gorí oyè, retired police officer ni. Àmọ́ táǹjà sí ní pàtó bóyá nípa wípé kí ọba òun ó dà pé bàbá òun fẹ́ di baálẹ̀ àbí nǹkan ni, mi ò mọ pàtó ọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ ọ̀hún, torí à ń gbọ́nú fídíò yẹn wípé ṣẹ́ni tẹ́ ń tì lẹ́yìn ní nǹkan bẹ́ẹ̀ yẹn. So ṣáájú láyé ìgbà kan, ara ibi tí àṣà ti bàjẹ́, ohun tá a gbọ́nú tàn ni wípé ọba kì í jáde káàkiri, torí tí ọba bá máa jáde àwọn ìjòyè á tẹ̀lé.
àwọn tó tún jẹ́ ìjòyè lẹ́yìn àwọn ìjòyè torí ìjòyè fúnra rẹ̀ náà níjòyè tiẹ̀ òun náà láwọn tó wà lẹ́yìn ẹ̀ àwọn náà tẹ̀lé nígbà gbogbo wọn bá máa tẹ̀lé tó bá máa rìn ọjà fẹ́ parẹ́ ọjà ò ní ṣe é ná ẹlòmíì ẹ̀ẹ̀kan lásìkò ọdún ni wọ́n máa rọ́ba ìdí tí ìlẹ̀kẹ̀ ṣe wà níbi adé kì í ṣe wípé fashion nìkan ojú ọba ò ṣe é rí bí ẹlẹ́hàá ni tó ò lè rójú ẹ̀ tó wàá ṣàmọ̀ pé nìkan wà ń bẹ̀ òun sì lọ́ba ó ń rí gbogbo yín ṣùgbọ́n òun ṣòro rí ipò ọ̀wọ̀ gidi ni ipò ọ̀wọ̀ gidi ni ṣùgbọ́n ṣe ni láàánú rédèrèdè ló kù nílẹ̀ báyìí kò sí n tá a bá ńlẹ̀ ló kù n tó wà n tá a gbà lọ́wọ́ àwọn bàbá wa aṣábà bẹ́ẹ̀ ni káṣà máa lò bẹ́ẹ̀ ni káṣà máa lò bẹ́ẹ̀ ni. ó ní òun yóò rán olóyè ọ̀hún ó lóun yóò rán lẹ́wọ̀n ó ní tó ń dúró dè ó lóun náà ní kí òun rán lẹ́wọ̀n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yorùbá ní tí ò bá nídìí wọ́n ní obìnrin ò kì í jẹ ìkúmọlú torí pé tẹ́ bá wọnú fídíò ọ̀hún ọba yìí sọ wípé màálù tẹ́ rà àti aṣọ tẹ́ ẹ mú tí wọ́n bá bí yín dá ẹ̀yin ẹ wọ̀ torí ó yẹ kí èèyàn ó ṣe ìwádìí dáadáa pé kí ni wọ́n mú aṣọ fún tí wọ́n bá bí yín dá ẹ̀yin ẹ wọ̀ aṣọ ọ̀hún dájúdájú nǹkan kan ṣẹlẹ̀ tí àwọn ará ìlú fẹ́ ṣe tí ó lòdì sí tọba yìí torí pọ̀ bá sọ pé òun lòun ní ìfọ̀lé àti ìfọ̀ oko kò dẹ̀ ní ìfọ̀lé àti ìfọ̀ oko yìí lásán bí kì í ṣe àwọn jàǹdùkú àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ lò mo fẹ́ kẹ́ bá mi fi àsìkò yìí ẹ rí i pé àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi fi àsìkò yìí rán àwọn ọ̀dọ́ létí wípé ìwọ náà lè padà wá di ọba tó ń lù ọ́ lónìí tó ń lù ọ́ nílò jàǹdùkú lónìí tó ń fi ọ́ ṣe irinṣẹ́ èṣù lónìí tó ń lù ọ́ fún orin ṣàtàn lónìí ó lè padà wá gbẹ̀mí ẹ̀ bó bá dọ̀la ta ló sọ pé ìwọ náà ò lè ṣoríire ta ló sọ pé ìwọ náà ò lè jẹ́ èèyàn ta ló sọ wípé ìwọ gan ò lè jẹ́ aṣíwájú níbìkan àwọn ọ̀dọ́ dàbẹ̀ ni pé ìdíwé tí ọ̀dọ́ ṣe ń lo agbára tí Ọlọ́run fún wọn nísìnyí wọ́n tún ń lò ní ọ̀nà ẹ̀tọ́ ẹ wo orú ọ̀dọ́ tó gbá bàbá àgbàlagbà yẹn létí. látọkọjọ rẹ yóò sọ pé ọ̀rẹ́ mi ó dá fún ọ̀rẹ́ mi ò ní dá fún ẹ̀pọ̀ rẹ kú náà a máa sí ẹnìkan kò ní mọ̀. ọ̀dọ́ ni ọ́ ó dẹ̀ mú bàbá àgbàlagbà yìí ó dẹ̀ mú ó gbá etí ẹ̀ ó sọ ìgbátí sí àgbàlagbà ó ronú àtúbọ̀tán ó ronú ọjọ́ tíwọ náà ó dàgbà ó ronú ọjọ́ tíwọ náà ó wà ní irúpò bàbá ọ̀hún ó ronú ọjọ́ tíwọ gan tó jẹ́ pé nígbà tíwọ gan bá wà ní irúpò bàbá ọ̀hún báwo ló ṣe fẹ́ kí wọ́n ṣe ìwọ náà gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí òun náà ni ẹ̀san ń bẹ fún ẹnikẹ́ni wa láti ṣe kì í ṣe wípé bá a ṣe ń ṣe yìí àwa gan a ò ní padà wá kó èrè iṣẹ́ tá a bá ṣe ọ̀dọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jẹ́ ká lo agbára tọ́lọ́run bá fún wọn ẹ jẹ́ ká lò ó sí ọ̀nà tó tọ́ ṣé tó bá jẹ́ bàbá tiẹ̀ ni wọ́n bá dákúnlẹ̀ ṣé inú ẹ ó sì dùn kí wọ́n máa gbá bàbá rẹ̀ létí àlejò wa ti padà wọlé a fẹ́ ká bá mi gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn torí pé mo rí pé ọba yìí ò lè dá nǹkan kan ṣe láì ṣe wípé ó bá lo agbára ọ̀dọ́ ipa tí ọ̀dọ́ sì ń kó láwùjọ tí ọ̀dọ́ tí wọ́n ń kó nínú ọ̀rọ̀ òṣèlú ipa tí ọ̀dọ́ tí wọ́n ń kó láwùjọ kì í ṣe gbọ̀gẹ̀rẹ ẹ ṣe púpọ̀. ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ó dàbí wípé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo lọ sọ́dọ̀ àwọn ọ̀kan náà àwọn bàbá wa kan nínú industry bàbá wa Túndé Kèlání bàbá wa sọ nǹkan kan wọ́n ní ó ṣe ni láàánú pé bí àwọn ṣe dàgbà bẹ́ẹ̀ kọ́ làwọn ọ̀dọ́ òde òní dàgbà ká ní bí ayé ìgbà àwọn yẹn ni tó jẹ́ pé irú ìwé Daniel Ọlọ́runfẹ́mi Fágúnwà bàbá D.O. Fágúnwà tó jẹ́ márààrún yẹn tó jẹ́ pé ní gbogbo ìgbà táwọn wà níléèwé ó fẹ́ẹ̀ má sọmọ tí ò ní kà á
ká ní wọ́n ṣe é bẹ́ẹ̀ nínú àwùjọ wa lónìí kó jẹ́ pé ọmọ tó bá máa jáde secondary school ó gbọ́dọ̀ ti ka ìwé márààrún D.O. Fagunwa yẹn tó ní àwọn ẹ̀kọ́ ìtẹ̀síwájú àwùjọ bó ṣe yẹ kọ́mọdé ó ṣe bó ṣe yẹ kágbà ó ṣe gbogbo ẹ̀kọ́ ọmọlúàbí yẹn àá ti gbà á sínú kó tó di pa jáde sínú àwùjọ. ṣùgbọ́n ṣe ni láàánú àṣà ẹ̀kọ́ gbogbo nǹkan tá a fi pera wa lọ́mọlúàbí bó ní kálukú bá ṣe mọ̀ ọmọ ló ṣe ń kọ́ ọmọ ẹ̀ nínú ilé. torí ẹ̀ àwọn ọmọ tó wà lóde lónìí káṣàwí bá mi ẹ̀rọ ọmọ Yorùbá mi ẹ̀ mọ̀ pé ọmọlúàbí rèé kò lè wojú àgbàlagbà fín débi tá a mọ̀là tó kọ ẹ̀ẹ́dẹ̀ rí ọmọ Yorùbá mi kódà tó bá lè kó wọnú àgbàlagbà gba ẹ̀yìn ẹ̀ jáde sódì kejì á gbà á débi wípé kátiẹ̀ tó wá sọ pé kó kí i wípé ẹ káàsán sàbí ẹ kú òwúrọ̀ bẹ́ẹ̀ bá sì kí àgbàlagbà míì náà tó ìwọ̀nba náà là á bá lẹ́nu wọn. ṣùgbọ́n ṣe ni láàánú gbà tí ò ti sí irú èyí mọ́ ó wà lọ́wọ́ wa àwa ọ̀dọ́ ká tún ara wa bí ká wo ọjọ́ iwájú ibi tí bàbá yìí wà lónìí bàbá yìí náà ti ṣọ̀dọ́ rí ó ti ṣọmọdé rí ọjọ́ kan ń bọ̀ táwa náà ó padà débẹ̀ nígbà àwọn bàbá yìí bá wá ba ayé jẹ́ fáwa ọ̀dọ́ ọ̀la òun lọ̀dọ́ mọ̀ lo nígbà táwọn àná yìí bá ti ṣe gbogbo ẹ̀ yánmayànmá tí wọ́n ti fi hàn wípé alágbára nìkan ló lè lólẹ̀ alágbára nìkan ló lè ṣoríire alágbára nìkan ló lè gbádùn ní àwùjọ ìwọ ọ̀dọ́ tó ń tẹ̀lé wọn tó ń bá wọn fìdí ẹ̀ múlẹ̀ pé alágbára nìkan ló lè ṣoríire ǹjọ́ lè dá ọ lójú pé lọ́la táwọn wọ̀nyí bá kú alágbára míì kan ló máa lo ayé ó wá kú ibi tí wọ́n fẹ́ wà jẹ́ kínní yìí ò ní padà tábà ọ tẹ́ ẹ̀ bá jọ fọwọ́sowọ́pọ̀ láti fi hàn wípé gbogbo wa la gbọ́dọ̀ jọ gbádùn ayé gbogbo wa lòfin gbọ́dọ̀ jẹ gàba lé lórí kò gbọ́dọ̀ jẹ́ nìkan ní ó jẹ gàba lé wa lórí a gbọ́dọ̀ jọ máa ní fọwọ́sowọ́pọ̀ ni bó o bá bayé jẹ́ ìwọ ni ó kàn ju o gbogbo àwọn wọ̀nyí ó padà lọ ọ̀run wọn ó dálẹ̀ o èyí jẹ́ àbọ̀rọ̀ lásán fọmọlúàbí bó bá dénú ẹ̀ yóò dìgbà yóò dẹgbẹgbẹ̀rún. tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀. yóò sọ pé ọ̀rẹ́ ẹni ó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni ò ní dá fún ẹ pẹ́rẹ́ rẹ̀ kú náà a máa sí ẹnì kan kò ní mọ̀. ẹ̀yin wa tí ẹ̀ ń wò wá ṣe ti gbọ́ báyìí bí o bá ba ayé jẹ́ ìwọ nìkan ọ̀nà kọ́ ọ̀nà ni yóò kù gbogbo wa náà ni yóò jọ kàn bí iṣu ewùrà ọ̀dọ́ ọ̀nà ni ó ṣe pàtàkì láwùjọ. béèrè báyìí lọ́wọ́ yìí pé pẹ̀lú ọ̀rọ̀ báyìí àti balẹ̀ irú òpó wo ó lérò pé ó yẹ kí irú ọba báyìí kó wà láwùjọ torí pé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba bẹ́ẹ̀ tó jẹ́ pé níṣe ni wọ́n máa ń fi ọwọ́ ọlá gbàyàn lójú. ṣáájú ohunkóhun wọ́n máa ń ní bí ẹ bá ṣe tó lé yín bónígbà bá ṣe pé igbá ẹ̀ òun là á bá pè é Yorùbá sì máa ń sọ kinní kan bá a bá kọ́kọ́ di ìgbájú lu ọmọ ìyá ẹni aráàta ò ní bẹ̀rù ẹni kó tóó di nǹkan kan rárá láti fi hàn wípé Yorùbá ní àṣà àwọn ọba tí wọ́n bá ń ṣìwàwù kó tóó di wípé àbùkù wọn kàn wá ní kété tọ́ba bẹ́ẹ̀ bá ṣìwàwù ló yẹ kí wọ́n ó ti rọ̀ ọ́ lóyè kò yẹ kó jẹ́ gómìnà àbí ìjọba ibìkan ni ó wàá rọ ọba wa lóyè aráàlú láti inú ìlú ló yẹ ká ti ní ètò bí wọn ó ti ṣe rọ̀ ọ́ lóyè àwọn tó jẹ́ afọbajẹ aṣá láwọn tí wọ́n ń fọbajẹ bá a bá láfọbajẹ ó yẹ ká láfọba yọ dànù bá a bá láfọba pamọ́ ó yẹ ká láfọba yọ dànù afọbayọ bíi jìgá tí ọba dáadáa nù ọba burúkú ọba tó bá ti ń bàṣà jẹ́ tó ń ba ń tà torí èèyàn jẹ́ òun fúnra ẹ̀ ìlú ló yẹ kó ti kọ́kọ́ yọ kó tó déta ṣùgbọ́n ní ìsìn bí wọ́n bá bẹ̀rẹ̀ sí í fà á lọ fà á bọ̀ tí wọ́n bá mú ọba wẹ̀wọ̀n àbí wọ́n mú ọba wọ kinní èèwọ̀ sí ni nílẹ̀ Yorùbá ọba kì í ṣẹ̀wọ̀n tí wọ́n bá ń di wípé wọ́n ń ṣe oríṣiríṣi kò sí bí ò ṣe ní kànlú wọn ò rí wọn àwọn aráàlú tí wọ́n fọba wọn sẹ́wọ̀n ò rí wọn àwọn aráàlú tí wọ́n ṣe gbádá pẹ̀lú ọba wọn nìyẹn àwọn ọmọ ìlú tọ́ba wọn ń ṣe èrè nìyẹn àwọn ọmọ ìlú tọ́ba wọn ń fagbó nìyẹn àwọn ọmọ ìlú tọ́ba wọn rìn hòhò kiri nìyẹn yóò kànlú ṣùgbọ́n tó bá ti dorí wípé a ti mọ̀ wípé ọba yìí ṣàṣìṣe láti inú ilé láti inú ìlú ni kí wọ́n ti ṣètò pé báwo lọ́ba ìyá ṣe kọ́kọ́ kúrò lóyè náà kó tó lọ fojú wi n tó kàn nínú òfin àbí kó tó di àwọn míì wà tó jẹ́ pé mọ́rà lásán ni ìṣìwàwù kì í ṣe n tó lè padà di tí ó múlẹ̀ wọ̀n
láyé ìjọ́un nígbà tí ìṣe ọba ṣì ń gbóná ọba ò ní kúrò lórí oyè kó tún wà láyé á ní láti fi ayé lẹ̀ sọ́run ní kọ́ba míì tó máa jẹ́ ó lè gbádùn ayé kó lè ṣe bó ṣe yẹ kó ṣe é tó bá ń ṣìwà torí ẹ̀ ọba á ní láti ronú jinlẹ̀ kó tó sọ̀rọ̀ kan gbogbo ọ̀rọ̀ tó bá sọ gbọ́dọ̀ jàṣẹ ọba wá ń ṣépè lásán áwù ó bani nínú jẹ́ ó bani nínú jẹ́ ó bani nínú jẹ́ púpọ̀ níbi tí nǹkan dé so tó bá di wípé wọ́n ronú ọ̀rọ̀ ọba bí ìgbà tó didi èèyàn bá dúró ni tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ fúnra rẹ̀ ó didi èèyàn ni tó jẹ́ wípé ó rin ìrìn àjò fúnra rẹ̀ ọ̀rọ̀ tó bá sọ ọ̀rọ̀ tí ìlú sọ ni ọ̀rọ̀ tí ìlú bá dẹ̀ sọ kì í ṣe ọ̀rọ̀ inú ilé ọ̀rọ̀ ńlá ni so gbogbo ìlú ló hùwà tí ọba yìí hù tá a bá máa gbé lórí àṣà tí wọ́n bá sì ṣe ní ọba yìí lórí oyè ẹlẹ́gbẹ́ wípé ìlú hùwà bó ṣe hù nìyẹn so ṣùgbọ́n a ò lè dára ìlú lẹ́bi a ò lè dọ́mọ ìlú náà lẹ́bi àní bó ti tọ́ ò sí mọ́ bó ti gbà òun ló kù torí ẹ̀ a ó sì mọ wò ó bọ̀ a ṣe ń wo ibi tí wọ́n ń gbé ẹjọ́ òun lọ a sì ti torí a gbọ́ ní kóòtù wípé ọba ní ó pé òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun bóyá àwọn lọ́ọ̀yà wa tí wọ́n wà wájú wọn sì lè padà dábàárù ẹ̀ kí wọ́n ní ó pójú ọba òṣó àbí kí wọ́n ní igbá kan àbáwo kan oníròyìn ń tẹ̀lé mùjẹmùjẹ lóníròyìn bí ẹ̀fọn mùjẹmùjẹ ní bẹ́ẹ̀ bá ti gbéra yín wá gbangba kò sí bẹ́ẹ̀ ṣe sá. wọ́n tẹ̀ fínífíní wọ́n mọ lọ́ọ̀yà ọ̀hún wọ́n mọ bí wọ́n ṣe tú bí ẹjọ́ ọ̀hún ṣe tú sí lágbára Ọlọ́run ìròyìn ó mùjẹ aráàlú náà ó sì rí ibi tí ẹ̀jẹ̀ òun bá yó sí. ètò ìṣèjọba àti ètò ìdájọ́ ńlẹ̀ yìí ní ilẹ̀ Nàìjíríà lónìí kò sí òtítọ́ bó ti tọ́ ò sí mọ́ bó ti gbà lókù oníkálukú ni wọ́n ń lo agbára wọn bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣepò agbára lò pàápàá jùlọ bí wọ́n ṣe ń lo àwọn ọlọ́pàá lónìí wọ́n ń lò wọ́n nílò wípé bá a ṣe rí àtìtàn òun náà là á ṣe dalẹ̀ sí i àwọn ọlọ́pàá yìí wọ́n ti sọ wọ́n di àkìtàn tí wọ́n kàn lè from nowhere tí wọ́n sì lè lò wọ́n pẹ̀lú iye òkìye tí wọ́n bá fún wọn. ọba sọ wípé òun ò jẹ̀bi ẹ̀sùn ṣùgbọ́n ẹ̀bi ẹ̀sùn tó jẹ́ ni pé ó threatening èèyàn láti pa ènìyàn because that statement that's a threatening statement ó dẹ̀ ní iye ó ní iye ẹ̀wọ̀n ẹ̀ tí a bá wo àwọn ohun tí ọba yìí sọ ní kọ̀ọ̀kan ó dá mi lójú ọba yóò nílò less than tá a bá wo less than 15 to 20 years. ẹ má jẹ́ ká bá lé ẹjọ́ dájọ́ ẹ má jẹ́ ká bá lé ẹjọ́ dájọ́ ẹ jẹ́ ayọ̀rẹ́lẹ̀ ẹ má jẹ́ ká bá lé ẹjọ́ dájọ́ ṣùgbọ́n ó ní ìjìyà nínú òfin ká máa retí ibi tí wọ́n fẹ́ yí sí ká máa retí ibi tí wọ́n yí sí bí wọ́n bá fowó rà á ariwo ó ta torí lè ti dé ta so ká máa wò bí ó ti jẹ́ bóyá lágbára owó ń wẹ́ tí wọ́n á fi wọ́n nu ni bóyá lágbára ńlá náà ni tó fẹ́ fi tiẹ̀ túbọ̀ fi ojú ìlú hàn wípé kò ń ṣèlú òfin gbogbo ẹ̀ ni ó hàn sí aráàlú ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ àwọn oníròyìn ti ganu. aláró tó ń fojú dẹ̀lú aláró tó ń fojú tẹ́ńbẹ́lú ẹ̀dú àṣeyọrí rẹ̀ alákàntì màá bá wọn lálejò ní orílẹ̀ Ifọ̀ lálẹ́ òní kí kábíyèsí ọba Sẹ̀míù Adéwálé Ògúnjọbí kábíyèsí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ kankan ní alẹ́ òní mi ò mọ ibi tọ́rọ̀ dúró màá ṣẹnu kọ́kọ́rọ́ láwọn àyè kan ṣùgbọ́n mo mọ̀ yìí pé tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tí wọ́n bá ti padà sí Ifọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò léléwé ìran ni ìyẹn dá mi lójú kankan màá mú ẹ̀rí ẹ̀ wá wípé ọ̀rọ̀ yìí ó ti dé Àbújá mi ò sọ pé ó ti dé presidency o ọ̀rọ̀ olórílẹ̀ Ifọ̀ lórí baba Abraham Àárínọlá Love JP tí wọ́n molest tí wọ́n harass threatening of life lórílẹ̀ Ifọ̀ ní January 21 lọ́jọ́ Tuesday lọ́dún yìí IGP ti gbọ́ gbogbo ra wọ̀ níléeṣẹ́ ọlọ́pàá ipò ńlá ipò ẹ̀yẹ ní ipò àwọn bàbá wa kábíyèsí àwọn bàbá wa orí adé ṣùgbọ́n bí ò bá máa rí báyìí a ní máa ṣàbẹ̀rẹ̀ kí ló fà tó fi ń rí báyìí bó ṣe ń rí yìí ló bí ìbéèrè kí ló dé tó fi ń rí báyìí. ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àṣẹ number 1 citizen lógùn bá àmì gómìnà ìpínlẹ̀ Ògùn
ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi àtẹ̀jáde síta wọ́n ti kọ́kọ́ fi oṣù 6 òkè ìṣòrí adémọ́ lọ́rọ́ kúnlé wọ́n fi kan ọba títí ìgbà tí bọ́rọ̀ yóò wọlé ẹjọ́ ni o bí ibìkan làwọn ọlọ́pàá yanjú ẹ̀ sí ni o títí ìgbà tí wọ́n fi yanjú ẹ̀ ní oṣù 6 àkọ́kọ́ kò túbọ̀ sí pé bóyá oṣù 6 ni suspension yẹn mọ́ o pé oṣù 6 àkọ́kọ́ tá a kọ́kọ́ fi wádìí òye ìṣòrí adémọ́ èdè òyìnbó ni wọ́n kọ́ wọ́n wà máa túmọ̀ rẹ̀ Ogun slams 6 month suspension on monarch assaulting man in viral video ní pé ìjọba ìpínlẹ̀ Ògùn fi òfin òkè ṣe kábíyèsí mọ́ fóṣù 6 wọ́n fi di ọba kan fún bó ṣe fi ìyà jẹ bàbá kan tí wọ́n rí nínú fídíò kan tó ń jàràn yìí káyé mama kanigesi máa wá tún sáré summarize ẹ̀. The Ogun State government on Monday placed the Olorile of Orile Ifo, Oba Abdulsemiu Ogunjobi, on a 6-month suspension for his uncivil conduct not befitting the status of an Oba. The decision, according to statements from the special advisor to Governor Dapo Abiodun on communication and strategy, Kayode Akimade, on Monday was reached after Oba Ogunjobi and his victim, 73-year-old Areola Abraham, were invited by the Commissioner for Local Government and Chieftaincy Affairs, Ganil Hamzat, for interrogation. Akimade said this became imperative as a result of the reckless utterance and public misconduct of the Kabiyesi, as it was evident in the social media and being bandied in the larger public space. After the investigation conducted on the matter, the Kabiyesi has been suspended and stripped of the paraphernalia of the stool of Olorile of Ifo, pending the determination of his culpability or otherwise on the allegation. Yẹn ni pé Kábíyèsí wọn kì í ṣe ọba láyé mọ́ o fún oṣù 6 àkọ́kọ́ tí ìwádìí tí ó fi wáyé pé wọn gbọ́dọ̀ gbọ́n tó ń jẹ́ Olórílé Ifọ̀ mọ́ o ní títí ìgbà yẹn o àwa mọ̀ tí ó tún ṣe lè ṣẹlẹ̀ l'Ábùjá o. The foregoing decision was reached by the ministry in conjunction with the Egba Traditional Council ìyẹn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ẹ̀gbá tó fọwọ́ sí in accordance with section 52:1 of the Oba and Chiefs Law of Ogun State 2021. Meanwhile, the Commissioner for Defence of Human Rights on Monday petitioned the Inspector General of Police. Ọ̀rọ̀ ti dé gbọ́dọ̀ gbogbo ra ọ̀bọ̀dà Káyọ̀dé Ẹgbẹ́tókun lọ́hùn tó petition the Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tókun wọ́n ti gbọ́dọ̀ ṣàlàyé ńgbà ọba Olórílé ní òun lòun ní gbogbo ọlọ́pàá Nàìjíríà lọ́wọ́ tó ọ̀gá Ẹgbẹ́tókun gbọ́dọ̀ wá káwọ́ bọ̀tán ta ni ó jára wọ̀ lọ́yẹ léjìká bàbá láì ṣe pé Tinubu ló fi hábẹ̀ tó demanding the arrest and prosecution of Oba Ogunjobi for assaulting Abraham in a viral video. The National Vice President of CDHR, Mr. Yinka Folani, disclosed this while addressing journalists in Abeokuta on Monday. Folani said that Oba Ogunjobi is said to be fond of allegedly going about with talks to intimidate and harass members of the public while using his influence as a former police officer to perpetrate all forms of nefarious activities. He explained that the atrocities of Oba Ogunjobi as captured in a viral video include the recent assault on Elder Areola Ibrahim Love, JP, a 73-year-old resident of Ifo, on January 21, 2025. Elder Areola Ibrahim Love, JP, was beaten by Obasemi Wadewale Ogunjobi and members of his suspected killer squad. The victim, an elderly man with an ailment, narrated the ordeal, stating that he was going to get food when the Olorile of Ifo saw and called him. He respectfully crossed to honor the call, only to be attacked by the Oba, who slapped him severally and ordered his squad to descend on him. All pleas by the old man meant nothing to the Oba, who is notorious for his struggle and public assault. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí àkókò. Òun náà lẹ́kùkù ti gbọ́ tí bàbá yìí ti sọ yìí. Bàbá wa Láké wọn ò ní ká má rìn lẹ́gbàá. Olúwódé ò ní ká má rìn lówódé. Olúọ̀ṣìnwó ò ní ká má rìn ní Ṣìnwó. Olúùtorí ò ní ká má rìn nítorí. Ifọ̀ tá a sì wá ń sọ yìí, bàbá Kábíyèsí a lè sọ pé paramount gbogbo ìlú Ifọ̀ náà ní Kábíyèsí Bàmí Ayéròhùn wí, bàbá pupa. Àwọn ni olórí ọba ní gbogbo ìlú Ifọ̀. Ẹ gbọ́ tí ọba Sẹ̀mí Ògúnjọbí wá sọ pé gbogbo orílẹ̀ Ifọ̀ gbogbo àti Fọlé àti Fọ̀tòkó. Ṣé ránkì ju ti olórí ilé Ifọ̀ lọ? Ṣé ránkì ju ti ọba Ayéròhùn wí? Ara ń tàn wí nù. Ọba 47 years old, ó ná bàbá 73. Bí ò tó bẹ̀rù yẹ kó tó ṣáájú ìyàwó kánsẹ́lọ̀ tó ní kí ìyàwó gómìnà wá sí òun lọ ṣerun tó ẹjá gbóhùn bàbá yìí ńgbà tí mo kọ́kọ́ pè wọ́n lórí fóònù tá a jọ sọ̀rọ̀ ó yá.
oníjọ́ tó ṣẹlẹ̀ àti ẹ kúrò lẹ́ bàbá ẹ kúrò lẹ́ sà ẹ̀ló sà ẹ kúrò lẹ́ sà o. ẹ kúrò sà. o bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ nàìjíríà lè mọ orúkọ yín. orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe forí adé. ẹsikísà. yes sir. mi ò ṣe nǹkan kan fún wọn then kábíyèsí wa níbí ni olórí ilé lẹ́rìí tó ń sọ̀rọ̀ yẹn then olórí ilé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. ok sá àwọn náà ń ṣépè yẹn. bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí olórí ilé náà ń ṣépè yẹn. then wọ́n dẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ. hello sir. mo ń gbọ́ yín sà. then bí wọ́n ṣe mo ṣe rí ohun tọ̀hún nìyẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn park ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè mo dẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o bí o mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ẹ̀ nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gbá orí tán fi gbà tán fẹ́ ṣẹ́ dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣí dà mí. then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. mo kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run tá ẹ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wà jẹ́ yín then kí ni mo ṣe sa bó ṣe ní kí lúkòsí ẹ̀ kí yẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ̀ sí ní ìlú. then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá Nàìjíríà pọ̀wọ́ òun ló wà then gbogbo àwọn àgbààgbà Nàìjíríà pọ̀wọ́ òun ló wà ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí n má kú kó òjijì bí eléyìí o láti gbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú Ọlọ́run àtèèyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sà. ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. bẹ́ẹ̀ ni sà then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ni àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. ẹ ṣeun sà mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù èmi ò bí lè pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ ìtorí fúnra wọn mọ̀ ìpara mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fi ń rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan sí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fín o èmi kọ̀ nínú ìrántí wa dẹ́nà kì í rí orí adé fín. ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí wà bàbá ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ǹjẹ́ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí má kàn kúkú gífà kó má pa mí dó o ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ní títọ́ bá yín yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sà. ó rẹ̀ mí sà ó rẹ̀ mí láti gbà yẹn I'm in problem. kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká ayé o. ẹsikísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó Ọlọ́run amálàáfíà wa ẹ̀ ní ṣàìsàn. àmín sà. tó gbogbo iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ olórílẹ̀ Ifọ̀ ló wà orí adé
olórí ilé Ifọ̀ gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àti DSS àti SSS lọ́wọ́ olórí ilé Ifọ̀ ló wà orí adé. kábíyèsí máa ṣe bó ṣe bá wùn ẹ́ orí adé. kò sọ́lọ́pàá tó lè mú ẹ ní Nàìjíríà orí adé. kò sí DSS tó lè invite yín ní Nàìjíríà orí adé. kódà IGP bàbá Káyọ̀dé ẹgbẹ́ tó kun wọn ò tó yín mú ní Nàìjíríà olórí Ifọ̀. ọ̀gá sójà kò lè mú olórí ilé Ifọ̀ torí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àti DSS àti army àti navy lọ́wọ́ ọba Sẹ̀míù ló wà orí adé. bàbá wa Tinubu ẹ̀yin náà mi ò mọ̀ bóyá ẹ ti dedicate agbára tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí. máa rún ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ rún ẹlẹ́wọ̀n máa rún ẹlẹ́wọ̀n. tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ̀. ṣé ọlọ́pàá máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kẹ́kulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀ fọ yìí ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí tó bá yẹ kéésì mi alálẹ̀ fọ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹni ọba bí ire kí lákàá ẹ lọ. Olódùmarè pè ọ́ lẹ́jọ́ kódà bí o bá ní àwọn ọlọ́pàá ìwọ ni ìkáwọ́ rẹ̀ ni wọ́n wà tó o ní ìjọba ìkáwọ́ rẹ̀ ni wọ́n wà Ọlọ́run Olódùmarè ò sí ní ìkáwọ́ ẹ̀ o ìyẹn nìkan ló fi tayọ ju gbogbo wa lọ ìyẹn pé gbogbo fún ta bá ń ṣe ká máa rántí pé bí ẹ̀san ò bá ké lórí tiwa lórí àwọn ọmọ wa ń kọ́ bí wọ́n bá ní oògùn àṣegbé dájúdájú àwọn ọmọ rẹ̀ náà ò lè lóògùn àṣegbé ọmọ ṣe lè sọ wípé atakóró wọnú àdó ni kò lè mú ọmọ ẹ̀ wọ́ ohun tó bá ṣe fún ẹ̀dá láyé lónìí wọ́n ń bọ̀ wá ṣe irú ẹ̀ padà fún àwọn ọmọ ẹ̀jẹ̀ náà Olódùmarè yóò máa ràn wá lọ́wọ́ yóò sì máa fún wọn sẹ́yìn wa ẹ tún pàdé wa nígbà tí a tún máa gbé ọ̀jọ̀gbọ́n wa wá sí orí ètò ní ìgbà míì àgbọ̀ Ọlọ́run ẹ máa retí wa àgbọ̀ Ọlọ́run mo sì rò pé ẹ gbádùn títò ní ẹ bá wa ṣíà ẹ bá wa pín ìjọkàlẹ̀ ẹ jẹ́ kí eléyìí kọ́kọ́ wa ní ẹ̀kọ́ wípé gbogbo òkúta bá wà ká rántí wípé Olódùmarè wò wá torí pé eléyìí ó jẹ́ ẹ̀kọ́ pàtàkì tó yẹ kí èmi àti tó yẹ ká mú lọlé wípé gbogbo agbára tọ́lọ́run bàbá fi wá gbogbo ipò tí Ọlọ́run bàbá tó wá sí ká má ṣe lo ipò ọ̀hún láti fìyà jẹ ẹnikẹ́ni gbogbo ẹ̀dákẹ́dá tó bá ṣẹ̀ wá jẹ́ ká rántí wípé ipò tá a wà ipò ẹlẹgẹ́ Ọlọ́run ọba ló yàn wá síbẹ̀ níyàn tó Ọlọ́run bá yàn wá síbẹ̀ dandan ni ká ní ọ̀tá dandan ni ká ní ọ̀rẹ́ ẹni tó jẹ́ ọ̀tá rẹ̀ lónìí ó lè padà wá di ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ lọ́la ẹni tó sì mú ní ọ̀rẹ́ rẹ̀ lónìí ó lè padà wá di ọ̀tá torí kò sẹ́ni tó dá ọ̀tá kò sẹ́ni tó dá ọ̀rẹ́ mọ́ nínú wa Olódùmarè nìkan lọ́ba tó dá ọ̀tá tó sì dá ọ̀rẹ́ mọ́ Olódùmarè ọ̀hún yóò sì máa sọ wá. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa nílé lóko lájò lẹ́yìn odi ẹ máa jẹ́ àṣe jẹ́jẹ́ o kò sẹ́ni ó lò ní kò sẹ́ni ó lànà ẹni ó bá lòun lò ní àwọn tó lànà dà ń kọ́ gbogbo ọmọ wa lọ́jọ́ iwájú ní ó lọ́la o bá a bá ṣe lo òní sí òun yóò júwe bọ́ọ̀lá ó ṣe rí o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ aṣayé eré àwa láyé kàn ẹ jẹ́ aṣayé eré o ire ló fún yín lónìí o ire láòtún máa pàdé. Àríọlá Abraham Love JP mo sick díẹ̀ ẹni mo dẹ̀ ń lọ ní on 21st of January 2025 ní nǹkan bí aago 11 àárọ̀ mo jáde síta pé kí n lọ ra oúnjẹ méjì ọ̀dà street ẹni mo dẹ̀ ṣe ń lọ ní kábíyèsí olórílé mo gbọ́ ìwọ wá ń bí mo dẹ̀ wẹ̀ mo rí pé tinted glass blue nígbà tí mi ò dẹ̀ mo wá ń lọ ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni mo wá wind down mo ní kábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹ wà ń bẹ̀ tẹ́ ń pè mí mo wá sáré mo sáré lọ bá wọn pé kí
èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gbá etí mi then bó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní dráìvà ẹ̀ kúkúrú báyìí ìyẹn náà ń lù mí then lúkòsí ẹ̀ ìyẹn náà ń lù mí kí ni mo ṣe arákùnrin kan wá ń bọ̀ ládùúgbò ó jẹ́ young man tó mọ gbogbo wa ìyẹn wá ní bàbá ẹ dọ̀bálẹ̀ fún bàbá ẹ dọ̀bálẹ̀ fún mo ṣe wá dọ̀bálẹ̀ ni pé bẹ́ẹ̀ tẹ ní dọ̀bálẹ̀ kí ni mo ṣe mo ti sọ wọ́n náà nìyẹn pé kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ dẹ̀ mà pé ò ń lù mí mo ní kábíyèsí ẹ dẹ̀ mà pé ara mi ò yá o gbogbo last year ẹ rí i pé ara mi ò yá o bẹ́ẹ̀ ṣe lù mí ara mi ò mà yá mo ṣe sọ fún mi pé ara mi ò mà yá olóhùn òun á tó bá kú wọn á kà lọ rí ẹ dànù síbẹ̀ yẹn àìmọye irú ẹ̀ pé ṣé o mọ̀ nígbà tí mo wà lórí ìdọ̀bálẹ̀ ṣé o mọ̀ wípé gbogbo ọlọ́pàá lọ sí ẹnìwé gbogbo ọlọ́pàá Nàìjíríà yóò wà lọ́wọ́ òun then kò sí kò sí tó lè ṣe then bó ṣe túbẹ̀ sí ṣépè fáwọn ọmọ mi nìyẹn ṣépè burúkú. ọlọ́tẹ̀ ni ẹ ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀fọ̀ ní pín ẹ̀ jákèjádé rédíò tó máa gbẹ̀yàn rú ẹ̀. aṣẹ́gun mo sọ ni agba alálẹ̀fọ̀ àdìbí àjẹrẹ o ò ní jèrè ọmọ o ò ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ ara o máa fọ́ lójú o máa fọ́ lójú o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan ìjọ ṣe nǹkan má bèèrè lọ́wọ́ rẹ̀. ọjọ́ ìgbèjẹ kó bọ́ ta kó ìgbèjẹ lójú mi kò sí pé kí n lọ tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ. ẹni bá wò pé bàbá làbà bá wù lọ́wọ́ bàbá làbà bá mi tẹ̀lé ìgbó wọ ẹjẹ́ yìí sọ pé wèrè ẹgbẹ́ akíyà mi kílẹ̀ pé ẹni bẹ́ẹ̀ jẹ òun rè é. mi ò má fi ayé bàbá òní òjò ṣé baálẹ̀ ni àbábá ṣé baálẹ̀ ni ṣé baálẹ̀ ni ṣé baálẹ̀ ni. ẹ̀yin tó bá ń ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹ̀yin tó bá ń ṣọ̀tẹ̀ ẹ̀ ní jèrè ọmọ gbogbo ẹ̀yin tó bá ń ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọ nìyẹn mo kápá yín mo ṣò àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́dí sọ̀kẹ́ lọ sọ sọtọ́ nítorí kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ ọ̀rẹ́ ẹni ó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni kò ní dá fún ẹ pẹ́rẹ́ rẹ̀ kú náà a máa sí ẹnì kan kò ní mọ̀ sọtọ́ ẹjọba lẹ ẹrú wa ẹjọba lẹ àṣepọ̀ fún sẹ́lù abẹ́ tẹ̀lé lọ́balẹ̀ sẹ́lù abẹ́ tẹ̀lé sọtọ́ èyí tẹ̀jọ́ ṣọ̀tẹ̀ àti Wàsíù lọ́sọ̀ fún èmi náà wù Wàsíù jẹba lẹ̀ lóru ni mo fi jẹ́ ọ̀tẹ̀ wá lù gbogbo èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú Wàsíù ó fẹ́ kú ó lọ́ máa gbógun jẹ mo ṣàánú ẹ̀ ẹ wá fi mi sú mi alálẹ̀fọ̀ àmúrí ó fi mi sú mi òru ni mo fi jẹba lẹ̀ sọtọ́ kábíyèsí mi ò bá ẹnìbọdì ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe ń bẹ̀. máa rún ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbí baálẹ̀. mo tí mo retí ni pé mo fẹ́ rún ẹlẹ́wọ̀n máa rún ẹlẹ́wọ̀n. mo tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ. ṣé ọlọ́pàá máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kẹ́kulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀fọ̀ yìí ó fẹ́ jẹ alálẹ̀fọ̀ yìí tó bá yẹ kéésì mi alálẹ̀fọ̀ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí sọ́tọ́ màálù jẹ́ra àkàrà jẹ̀wọ̀ ẹni ó bá bí ire kí láka ẹ̀ lọ. jágbàjàgbà nígbẹ̀yìn ẹni bí rédèrèdè nígbẹ̀yìn àwọn ìka tí bá dùn kó sì ká kó má yọ̀ láyọ̀ jù ìgbẹ̀yìn ọ̀tá mi kóró bí ewúro ẹnìkan ò gbàdùn kó sàkó ẹ̀fọ́. Kí ni wọ́n ń bá kiri? Kí ni wọ́n ń bá kiri? Àbáwọn níwájú kí wọ́n a kò wọ́n lọ́nà aṣàlọ́ tí ò bá dùn mọ́ yín ẹ̀rọ kò kù so.
ayé ṣamálámálá. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀ o. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kí ni dé sí Yorùbá o ọmọ aráyé, kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó, Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. wọ́n gbẹ̀mí fáláre, wọ́n gbáre fẹ́lẹ́bí, wọ́n kò lè kó wájà, wọ́n tún kó lóko wá mú. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá, ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o. àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. wọ́n bá gbá wọn sókè wọ́n tún gbá wọn sísàlẹ̀ o. ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. àwọn tí àìfẹ́jọ́ tún ti dẹni àtijọ́, Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o. Yorùbá ronú o. oríkì màí burú títí kó bógún ọdún, lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o. ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé, káyé wa lè dùn ní ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákun gbà wá o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí. alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. ọ̀gbaragàdà bí ẹni yèyé mi ọmọ darúpalẹ̀ àdúgbò. dákun gbà wá o. òjijì tí ka ìkàlẹ́ nù mọ́. àtẹ ìka ọkọ tí a pèlẹ̀. ọ̀gbàmùgbàmù ojú Olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò gbèrègèdè o. àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe òtò. owó tọmọ o. àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rere jẹ́ o. àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò gbèrègèdè o.